ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ọ̀fẹ́ ọmọ mi rí àpèjú àwòdà ọlọ́run rí bàbá mi atúbájáyé mọ́jáyà lólùbánibani tá a sáyà ọlọ́mọ̀rọ̀ tí ó gbẹ̀dá dìrọ̀ máa gbé ọ̀gá yìí ológun aṣọ ọlọ́ba àwọn olúwa bàbá kọ̀mọ́tì lẹ́yìn ilé ti gbẹ́bẹ̀ gbàròyé ọlọ́run má jẹ̀mú àtúndé lọ́sàn bàbá rin ìrìn àjò náà ìwòye ìjẹ́jọ́ là ń dágbére ní orí ètò yìí pé tó bá dijọ́ mẹ́jọ àtàbí tẹ́tẹ́ ni ṣùgbọ́n ọlọ́run alààyè jẹ́ kí ni ó jẹ́ ká jẹ ọlọ́run má jẹ̀mú ìyẹn agbéga bàbá gbọ́ ọpẹ́ wa ẹsẹ̀ ẹgbẹ́ jẹ́ ká gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣọ̀tánú ẹ̀dọ́ ó yá gbọ́ ọpẹ́ wa ọba àwọn ọba olúwa àwọn olúwa ó yá gba àyìn wa ní ti ẹ̀ṣẹ̀ ọlọ́run má jẹ̀mú ó yá dáríjì wa ẹ̀ṣẹ̀ lọ́kàn lórí ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan àti bàbá ó yá parẹ́ kó nú ayé wa lẹ́yìn èyí ó yá jẹ́ ká ní ìdáríjì ó yá jẹ́ ká dé pẹ̀lú agbára ńlá pẹ̀lú ọwọ́ ìṣẹ́gun ńlá pẹ̀lú ọwọ́ àánú ńlá ni kò fi gbà wá a ó yìn yọ a ó gbé ọ̀gá jésù kristu olúwa wa àmín 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 lórúkọ jésù ohun olúwa náà rèé láti ilé ìjọsìn wa ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú orúkọ mi náà ni ẹ̀rí abániṣe jp ọlọ́run má jẹ̀mú ni yóò wà pẹ̀lú wa ìjẹ́jọ́ là ń dágbére lórí ètò yìí láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní UK ṣùgbọ́n iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní nàìjíríà la ti ń gbóhùn sí orí afẹ́fẹ́ èyí tí gbogbo ojú àti ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí a ti ń gbọ́ ohùn mi ní orúkọ jésù a ó jọ dé ilé ológo ohùn olúwa náà láti ilé ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni ẹ̀rí abániṣe jp tẹlifóònù nọ́mbà mi rèé bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún nǹkan kan 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 54 84 23 11 070 57 84 23 11 fún bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ohun ìdí kan ẹ pè mí sí orí aago bẹ́ẹ̀ à ń bá iṣẹ́ bíbélì wa lọ láti ìgbà tí wọ́n ti fún wa ní bíbélì náà ẹnìkan náà ló sì jẹ́ nínú bíbélì mẹ́ta wọ́n tún ti kó mi fún wa bàbí wà níbí ṣùgbọ́n àti ìdá àwọn tó jẹ méjì tí àkọ́kọ́ lórúkọ jésù àwọn onígbèrè tìjú bíbélì dára ó ní bíbélì o ìwé ayérayé o ẹni tó bá mọ̀ yóò yè nítorí pé kí ni ìwé ayérayé ni dídàtẹ ní fún àwọn ẹ̀mí àìmọ́ ó dára ká ní nínú rẹ̀ bíbélì tó ti pé ní iwájú pẹpẹ ni lórúkọ jésù àwọn onígbèrè tìjú ohùn olúwa náà rèé láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà níbí àti èmi àtẹ̀yìn ànígbèrè ìtìjú apẹ́lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà èyí àti àwọn atọ́kùn iléeṣẹ́ náà àti àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tí wọ́n ní ètò yìí ò ní kú wípé yóò máa tẹ̀síwájú ni ní orúkọ jésù ọwọ́ ọlọ́run ìṣẹ̀dá ọlọ́run nínú ayé yín mo ní kò ní kú nítorí pé kí ni ohun olúwa tẹ̀ ń jẹ́ kó bọ́ sí etí àwọn ènìyàn ọlọ́run èyí tí ọlọ́run dá tó sì ń bẹ lórílẹ̀ àlàyé nígbà tẹ́ ẹ̀jẹ̀ ké tí wọn kó di tí wọ́n sì ń gbọ́ ohun ọlọ́run náà tí wọ́n sì ń gbọ́ tí wọ́n sì ń ṣe àtúnwí àtúnlò rẹ̀ nínú ọkàn wọn ní orúkọ jésù iléeṣẹ́ tí yín náà àti ọ̀nà yín àti ayé yín mo ní kò ní dòkú kò ní dòbu adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun olúwa tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí ó ṣe iyebíye púpọ̀ a máa fi gbàdúrà náà mọ̀ ni ẹ rí ọ̀rọ̀ Jósẹ́fù àti Fáráò ni mo fẹ́ sọ ní ọ̀sán yìí ojú Jósẹ́fù mọ̀ rí gan nítorí pé kí ni àìmọye ogun ló dìde sí i ṣégbà ni wọ́n tà lẹ́rú ni àbí àwọn sọ sínú túbú pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ ẹ rí ṣé ẹ rí ìtàn yẹn ó tóbi ṣùgbọ́n alẹ́ máa wò ó pé ìtàn kékeré ni ìtàn kékeré kọ́ dádì àti mọ́mì ìtàn kékeré kọ́ ni ìtàn yẹn nítorí pé ni ó wọ́n dìde sí ènìyàn tó ṣe dáadáa
ogun a sì máa dìde sí àwọn tí Ọlọ́run mí sí, àwọn tí Ọlọ́run fọwọ́ kàn. Ṣùgbọ́n báwo la ṣe wá lè ṣẹ́gun náà? Èmi àti ẹ̀yin, òun ni a ní Ọlọ́run nínú ayé wa. A ní Ọlọ́run nínú ayé wa, a sì dúró lórí ẹsẹ̀ wa. Ẹ jẹ́ mọ̀ pé kò sí bí ogun ti wù kó burú tàbí kó ogun ti wù kó tóbi tó, lórúkọ Jésù mo ní kò ní borí ẹ̀mí wa. Adúrú ogun tí Jósẹ́fù rí láti ìgbéwé rẹ̀ títí láàrin àwọn abínibí rẹ̀, ẹ rí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run mọ̀ pé ó ní mission kan tóun fẹ́ fi ṣe nínú ayé. Ọlọ́run sì dá ẹ̀mí rẹ̀ sí. Bóyá èmi àti ẹ̀yin ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, bóyá ogun kan kọjú sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí, tàbí ọ̀tẹ̀ kan dìde sí èmi àti ẹ̀yin ní ibi iṣẹ́ ni, ní inú ilé ìdílé ọkọ wa ni, ní ojú ọ̀nà wa ni, láàrin àwọn ọ̀rẹ́ ni. Ẹ má mà jà fòyà, dáàdì mọ́mì, ẹ má jà bẹ̀rù, nítorí ẹni tó ń bẹ ní ìhà wa ó ju ẹni tó ń gbé inú ayé lọ. Kò sì ní fi yín lẹ̀ jẹ́ pé kí wọ́n borí ẹ̀mí. Dáàdì mọ́mì, ogun yìí dìde, ó mà dé Jósẹ́fù nítorí pé kí ni ìtumọ̀ àti ẹ̀bùn àlá àti ohun tí a gbélé lọ́wọ́ láti ọ̀run wípé yóò wá ṣe ní inú ayé. Ìyẹn tógun fi dìde sínú. Ogun dìde sí. Tí a bá wo ìtàn Jósẹ́fù yìí, a ò ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ dáàdì àti mọ́mì. Tí a bá wo ìtàn Jósẹ́fù yìí, a ó rí ní pé nípasẹ̀ àlá ìlógún dìde sí. Ṣùgbọ́n ní mission tọ́lọ́run fẹ́ fi ṣe nínú ayé. Ọlọ́run wa ń sọ bọ́lọ́run ṣe ń sọ èmi àti ẹ̀yin torí pé ó ní mission tọ́lọ́run fẹ́ fi wá ṣe nípasẹ̀ ohun tí a fi wúlò fún Ọlọ́run. Kí ni ohun tí èmi àti ń lè ṣe fún Ọlọ́run tí Ọlọ́run fi lè mọ̀ wá, tí ó fi mọ̀ pé ọmọ mi ni ó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ó dẹ̀ ní mission tí mo fẹ́ kó ṣe nínú ayé àwọn ènìyàn. Kò nítorí ẹ̀dógún ó borí yín mọ́mì, dáàdì mi, kò ní torí ẹ̀ jẹ́ kí ogun kó borí yín, torí pé ohun tí Ọlọ́run bá yín dá májẹ̀mú tọ́lọ́run fẹ́ fi yín ṣe nínú ayé yẹn, ó gbọ́dọ̀ fi yín ṣe ni. Ogun lè le ní tòótọ́, ṣùgbọ́n tá a bá ní Ọlọ́run nínú ayé wa, tá a sì ń ké pè ní ọ̀sán àti ní òru pé ogun yìí Ọlọ́run ò sọ di ògo nínú ayé mi ni, yóò sì sọ di ògo. Dáàdì àti mọ́mì, ó gbọ́dọ̀ sọ ogun yẹn di ògo ńlá ni, èyí tí gbogbo èèyàn wà mọ̀ pé àṣì ogun tí àwọn ń gbé ti ìránṣẹ́ yìí, àṣì ogun tó lè sọ di ògo, tó lè jẹ́ ògo kó hàn ní ayé rẹ̀ ni. Ẹja ní Ọlọ́run nínú ayé wa, dáàdì mọ́mì mi, ẹja ní Ọlọ́run nínú ayé wa, nítorí pé kí ni ọ̀tá ò gbógun o, tí wọ́n ní láti gbé ogun. Ṣùgbọ́n tí Ọlọ́run ni kò ní jẹ́ kó borí, torí pé kí ni ohun tó ń fẹ́ fi wá ṣe àti tó fẹ́ fi wá dà ní ayé yẹn, ó gbọ́dọ̀ fi wá dà á lójú wọn. Dáàdì mọ́mì mi, àfi ká mọ Ọlọ́run tá à ń sìn àti tá à ń ké tá a sì súnmọ́ tó mọ̀ wá ní ìhà rẹ̀. Kò nítorí ẹ̀ jẹ́ kó ogun kó borí wa. Dáàdì mọ́mì, ẹ rí, ogun yìí pọ̀ fún Jósẹ́fù láti ìgbèwé rẹ̀. Ogun tó le títí tó le dénú kòtò tí wọ́n tà sóko ẹrú, tà ní táyà. Àwọn kan ní ẹjẹ́ apá nínú àwọn ẹbí àti ọmọ ìyá rẹ̀, àwọn kan ní ẹ má jẹ́ apá, ẹjẹ́ lọ sọ sínú kòtò ní níbi bá pa títí ẹbí ò lè torí ẹ̀pá, torí pé kí Ọlọ́run tí ó máa bọ̀ torí ní tó lọ́run ní kó wá ṣe yẹn á máa bọ̀. Ìkan ní ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀, ẹjẹ́ àtà fáwọn àwọn tí ó kó tí ó máa ra ẹrú ni. Ẹ rí bí ogun yẹn ṣe ń dìde sí àwọn ènìyàn náà lọ́wọ́lọ́wọ́ nínú ayé nísinsìnyí nìyẹn. Nítorí pé kí ni ohun tí wọn ò lérò pé ó lè ṣẹlẹ̀ nínú ayé wa, lórúkọ Jésù mo ní yóò ṣẹlẹ̀ nípasẹ̀ ìgbàgbọ́ wa àti ọ̀nà tá a mọ̀ yìí. Dáàdì mọ́mì, ogun yìí dìde púpọ̀ jù, ṣùgbọ́n ogun yìí wá lé ó sì lé débi tó ti ní ògo ńlá. Ẹ rí, nítorí kí ni wọn ò lérò, àwọn ọmọ òbí, àwọn ọmọ ẹbí, àwọn ọmọ ẹgbẹ́ àti àbúrò rẹ̀, wọn ò lérò pé ìránṣẹ́ yẹn lè ṣe kí ni ó lè padà di ẹni ńlá. Nítorí pé kí ni mission tí Ọlọ́run fẹ́ fi ṣe nínú ayé yẹn gangan, Ọlọ́run tẹ̀lé mission yẹn láti jẹ́ pé kí ni òun ó mú ọ débi gíga. Lórúkọ Jésù, Olúwa yóò mú yín débi gíga ní ọ̀sán yìí. Dáàdì mọ́mì, Olúwa yóò sún yín síwájú, yóò gbé yín débi gíga, èyí tó wu ọkàn yín, èyí tẹ́ ẹ fẹ́ dé yẹn, àti ìlérí tí Ọlọ́run ti bá yín dá láti ọ̀run yẹn, yóò mú yín dé ibi gíga yẹn lórúkọ Jésù. Ẹ rí, Fáráò ló sùn. Dáàdì mọ́mì, nítorí pé kí ni Jósẹ́fù ti di ẹni tó wà nínú túbú ní ọjọ́ tó ti pẹ́ ní àìmọye ọdún. Ẹ rí,
ṣùgbọ́n make sure tọ́lọ́run mú sínú ayé rẹ̀ àti ògo tọ́lọ́run fi sínú ayé rẹ̀ ó padà jí ó ṣẹ dádì mọ́mì ó padà jí ó ṣẹ yín tí àwọn ènìyàn ò lérò pé ẹ lè ṣe nínú ayé lórúkọ Jésù wọn lọ́lọ́run á fi lé yín lọ́wọ́ nítorí pé make sure tọ́lọ́run fẹ́ fi yín ṣe nínú ayé yẹn kèétí tó ó níbi gíga tí ọlọ́run tún mú ayé yín lọ lórúkọ Jésù ọlọ́run á mú ayé yín lọ síbi gíga tó yẹ pé àwọn ọ̀tá ọmọ rí wọ́n mọ̀ ní ìyẹn nípò tún padà lè dá lágbájá lọ́lá bẹ́ẹ̀ lọ́lúwa yóò ṣe ògo yín dáàdì mọ́mì inú ọjọ́ tó ti pẹ́ ló ti wà nínú túbú tí wọ́n ti fẹ́ gbàgbé ẹ̀ síbẹ̀ dáàdì mi ṣùgbọ́n nígbà tí ògo àti ọlọ́run dé ní tòótọ́ ẹ̀bùn aláìná náà tún lẹ́ni ìjọ wọn ni tí wọ́n wò pé ìwọ àwọn máa tẹríba fún ọ àti bàbá yóò máa tẹríba fún ọ bí ṣùgbọ́n ìlérí ọlọ́run kò ní ṣaláìmọ́ṣẹ ọmọlọ́lá ìlérí ọlọ́run kò ní ṣaláìmọ́ṣẹ nínú ayé yín ẹ̀rí nítorí wípé kí ni ìmọ̀ tí àwọn ènìyàn lè rò pé àwọn lè borí ẹ̀mí rẹ̀ wọn ò mọ̀ pé wọ́n fi sọ́dí ògo ni ogun máa ń léèyàn débi ògo ni dádì mọ́mì mi ogun tó bá ti lelelele wá léèyàn á múyàn dé ibi ògo lórúkọ Jésù ogun tí wọ́n lérò pé àwọn fi sínú ayé yín yóò padà di ògo ńlá ni èyí tí ẹnikẹ́ni tí ò ti lè fọwọ́ mọ̀ dáàdì mi mọ́mì nítorí pé kíni bí àwọn ìránṣẹ́ yìí bí wọ́n ṣe rò pé àwọn ta Jósẹ́fù sóko ẹrú àsìbí tí ó ti lọ soríire ni níbo níbi tí ẹ wà irú ìlú wo níbi tí ẹ wà ní gangan náà bó ẹ ṣe rìnrìn ìlú yẹn gan tẹ́ ẹ fi dé ibẹ̀ ní orúkọ Jésù Olúwa yóò wò ògo ńlá fún ní ibẹ̀ èyí tí ẹnikẹ́ni ò ní lè sọ pé òun ni ògo yìí ẹ rí mọ́mì nígbà tí ògo ní dé Jósẹ́fù ó kú wà níbẹ̀ ní tiẹ̀ ni ṣùgbọ́n olórí agbọ́tí àwọn tó ti wà níbẹ̀ àwọn ni wọ́n làálàá àlá ọjọ́ kìíní èyí tí àwọn tó lá sí àwọn ẹ̀gbọ́n àti ìyá rẹ̀ èyí tí wọ́n wá wò pé èyí tí ó wí ní ṣé àwa lọ́wọ́ àwa tẹríba fún àtìyá bí ẹja lọ pa àwọn míì náà ní ẹ mọ̀ yàrá nítorí pé kíni ọlọ́run náà yóò máa yí wọn lọ́padà wípé ẹja ṣèyún fún ẹja tún ṣèyí fún ṣùgbọ́n wọn mú pé gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn májẹ̀mú ọlọ́run ni wọ́n fi ń ṣe nítorí pé kíni a ò ní torí ẹ̀ má jẹ́ kí májẹ̀mú ọlọ́run ó ṣẹ lórúkọ Jésù májẹ̀mú ohun rere tí ọlọ́run yóò ṣẹ nínú ayé yẹn ẹ̀mí aṣẹ́nilórí kan lórúkọ Jésù kò ní ráyè ṣẹ lórí kò ní ṣẹ́ májẹ̀mú yín lórí májẹ̀mú tọ́lọ́run fẹ́ fi ń ṣe nínú ayé yẹn lórúkọ Jésù ẹ̀mí tí máa tẹrí májẹ̀mú ba lórúkọ ọlọ́run àlàyé kò ní ráyè nínú ayé yín ẹ̀rí wọ́n padà ta Jósẹ́fù sóko ẹrú ní tòótọ́ ó wà nínú túbú ó wà níbẹ̀ ṣẹ́mọ̀ aṣọ rẹ̀ ó ti dọ̀tí aṣọ rẹ̀ ó ti pọ́n aṣọ ìyà ti jẹ́ níbẹ̀ torí pé kíni wọ́n kó pẹ̀pẹ̀ mọ́ àwọn ẹrú lásán ni ẹni tó ní mission ẹni tí ògo ọlọ́run bẹ ní orí rẹ̀ ẹni tí àdàbọ̀ ọlọ́run tó ń yí ní orí rẹ̀ ńgbà wọn ò ṣí wọn lójú ẹni tí ògo ọlọ́run tó ń ráǹdì ní orí rẹ̀ ẹni tí májẹ̀mú ọlọ́run bẹ nínú ayé rẹ̀ ṣùgbọ́n a ò fi hàn wọ́n nítorí kíni kí wọ́n bá lè padà tẹ̀rí yẹn bá ní lórúkọ Jésù ọ̀tá yín ọ̀tá ìka ilé yín ilé bàbá ilé ìyá yẹn yóò padà tẹríba lábẹ́ ẹsẹ̀ yín ni ẹ gbàgbọ́ mo ní lórúkọ ọlọ́run àlàyé ọ̀tá ìdílé ìyá ni ọ̀tá ìdílé bàbá ni mo ní lórúkọ ọlọ́run àlàyé yóò padà tẹríba lábẹ́ mission yín ni ohun tó wúlàlà sí níjọ́ kìíní àná ẹwẹ́ ibi tó lọ sẹ́ nílùú Íjíbítì dáàdì mọ́mì mi ọmọlọ́lá ó padà ṣẹ̀ májẹ̀mú tọ́lọ́run dá tó lóun fẹ́ fi ayé yín yẹn ṣe ní rere yẹn ẹ̀mí tí máa ṣẹ̀ èèyàn lórí ẹ̀mí tí máa gba ayé èèyàn kúrò wípé kọ́ mọ́ lè dùn mọ́ ní orúkọ Jésù wọn ò ní àyè nú ayé yín àtọmọtọmọ nítorí pé kíni mission tí ọlọ́run fẹ́ fi ṣe yẹn ó padà fi ṣe ẹ̀rí dáàdì mọ́mì mi àfi ká ní ọlọ́run kọ́lọ́run kó mọ̀ wá ọlọ́run mọ Jósẹ́fù ni dáàdì mọ́mì ọlọ́run mọ Jósẹ́fù ni bí ọlọ́run ṣe wá mọ Jósẹ́fù yẹn kò wá jẹ́ kí májẹ̀mú àti ìlérí àti ìbò tó ń fún yẹn kò jẹ́ kó padà má di ọrọ̀ fún ẹ sọ fọlọ́run àwa náà béèrè fún ẹ̀bùn ńlá kan èyí tí ó mú ògo ọlọ́run tàn nínú ayé wa á máa gbàdúrà rẹ̀ ẹ̀rí tí a bá lọ wò Genesis 41 ká lọ wò 1 to 36 rẹ̀ Genesis 41 1 to 36 ẹ rí ìtàn yìí níbẹ̀ ìtàn tí mo sọ yìí ìtàn Jósẹ́fù àti Fáráò a ó rí níbẹ̀
ṣó yé wa ṣùgbọ́n bí ó ṣe láàlá ni kò wá mọ ìtumọ̀ rẹ̀ ó jí ó lóun rí màálù èyí tó dára ó lóun rí méjì èyí tí ò sì dá méjì òun náà tún jáde nínú odò kan náà ẹ̀rí mọ́mì mi èyí tí ò wá dára tó ti gbé han gangan ó tún gbé tó tóbi rọ̀bọ̀tọ̀ tó dára tó fàìn ó tún gbé mi ẹ̀rí ó gbé tó tún tóbi dára tó fàìn ní wíwò tó yáyì tó kí ẹ̀yìn rẹ̀ tó yẹ̀ bàbá yìí tó gẹ fìlà sí lẹ́yìn èyí tó wá gbẹ gangan tí ò dá tí ò fàìn ó tún gbé tó ó wá wò pé irú àláwo ni Fáráò tún padà jí sáyé irú àláwo nìyí ó tún sùn padà ó tún rí síríà ọkà méje èyí tó gbẹ ó sì tún rí èyí tó tún sanra tó tóbi méje mi èyí tó gbẹ tó ń gbé méje mi ẹ wá gbà òun irú àláwo ni wọ́n lọ pe àwọn atúmọ̀ àlá àwọn olórí ó ní wọ́n lọ pè wọ́n wá gbogbo wọ́n tún ti ibẹ̀ ni àwọn olórí agbé ọtí àwọn wá tẹ̀sẹ̀ lálàá pé bàbá ẹnìkan máa ń bẹ nínú túbú àwọn àlá táwọn ńlá méjèèjì táwọn sì sọ fún bó ṣe túmọ̀ àlá yẹn fún àwọn gẹ́lẹ́ òun náà ni ìrìn àjò àwọn sì rí Fáráò ní bo láwọ̀ ó nínú túbú yìí náà ló wà àwọn ẹ lọ mú wá kẹsì bọ́ aṣọrun rẹ̀ wọ́n lọ mú wá ní tòótọ́ ẹ̀rí bí Ọlọ́run lọ dúró sí báyẹn lórúkọ Jésù Ọlọ́run alààyè mo ní yóò takú sínú ayé yín nítorí pé kíni ó ní ògo tí Ọlọ́run fẹ́ mú jáde nínú ìrìn àjò ayé yín ó ní wọ́n lọ mú wá wọ́n lọ bọ́ aṣọ rẹ̀ wọ́n lọ wẹ̀ ẹ́ wọ́n fi aṣọ mìíràn aṣọ tuntun wọ́n fi wọ̀ ọ́ kí wọ́n mú wá ẹ̀rí ẹ wo májẹ̀mú Ọlọ́run ẹ wo ibi tó ti lọ ṣẹ ohun tí àwọn ẹbí rẹ̀ tí ò bá máa fi jẹun ṣùgbọ́n bí wọn ò bá ṣe bó ṣe ṣe bó làwọn ó ṣe rí ká bó ló ṣe dìtàn lẹ́nì bó láṣẹ fi lè gbàdúrà lẹ́nì. dáàdì mọ́mì tó bá jẹ́ pé bó ṣe sọ fún àwọn ẹbí àti àwọn òbí ẹ̀ ni iná bá ti ṣe wọ́n ti mọ̀ pé ẹ̀bùn ńlá ògo ńlá ló dìde ní ìdílé àwọn yìí bó làwọn ṣe lè ṣe tó jẹ́ pé ògo yóò sì mọ tàn ló yẹ wọ́n jọ ṣe ṣùgbọ́n ẹ̀mí abínúkù àti ìkẹnìyàn wọn kì í ronú pé èyí tí lágbájá nìyí èyí tó dára jẹ́ àjọ gbárùkù mọ́ ni nítorí pé abájọ gbárùkù mọ́ àwa náà ó ti bẹ̀ ní ògo ṣùgbọ́n èrò ènìyàn ò rí bẹ́ẹ̀ èrò àwọn èyíká ènìyàn ò rí bẹ́ẹ̀ nítorí pé kíni èrò inú wọn gbogbo ẹ̀ ló kún fún ibi làwọn rò pé àwọn fẹ́ ṣe Jósẹ́fù báyẹn ṣùgbọ́n wọ́n títí wọ́n ti dóko ẹrú ẹ̀rí ó túmọ̀ àlá ni nígbà ó túmọ̀ àlá tó túmọ̀ rẹ̀ dára fún Fáráò tó gbogbo àwọn tí wọ́n pe gbogbo àwọn olórí wọ́n pe àwọn olóyè wọ́n pe gbogbo àwọn ènìyàn ńláńlá àwọn tó mọ̀ nípa ìtumọ̀ àlá wọn ò rí tú ẹni tí ó bá yẹ ayé yín èyí tó yẹ kí wọ́n ṣe fún yín wọ́n wá yín kàn láti fògo lé yín lọ́wọ́ ni ẹ̀rí ògo ńlá tí ẹ lérò pé ó lè dọ̀rọ̀ fún yín yẹn Ọlọ́run á jogún ẹ̀ fún yín wọ́n máa fi ohun rere yẹn wọ́n máa fi wá yín kiri wọ́n sì fi lé yín lọ́wọ́ nítorí pé kíni ẹ ò ní ṣaláì ní ohun tó dára. dáàdì mọ́mì nígbà tí wọ́n wá pe Jósẹ́fù jáde wọ́n wẹ̀ ẹ́ wọ́n faṣọ sí lọ́rùn Fáráò ní ẹ mú wá fún mi bí bóun ṣe lálàá ní ọmọ náà mọ̀ gbọ́n púpọ̀ ó ní olúwa ni yóò tú fún yín ọ̀rọ̀ yẹn lásán olúwa ni yóò tú fún yín ọlọ́run ni yóò ṣe kíni yóò tú fún yín torí pé kíni Ọlọ́run ló ń bẹ pẹ̀lú òun tó bá jẹ́ ẹlòmíràn ní ọmọ òun ni lágbájá òun ni tàmọ̀dò ṣùgbọ́n nípasẹ̀ ó mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run kò gbéra rẹ̀ ga rárá ó rẹ̀ rẹ̀ sílẹ̀ tó mọ̀ pé Ọlọ́run ló fún òun ní ẹ̀bùn yẹn ó dẹ̀ jogún ẹ̀ fún òun láti jẹ́ pé kíni láti lè di ọrọ̀ láti lè sọ òun di ológo ńlá ni ẹ̀rí ogun bó ṣe di ògo sínú ayé Jósẹ́fù báyìí ogun làwọn rò bóyá àwọn ṣe fún ìpìlẹ̀ ogun làwọn rò bóyá àwọn ti ṣe tán tí a bá ka ìwé dáadáa a ó rí ìtàn yìí níbẹ̀ Genesis 41 ni mò ń sọ nípa rẹ̀ láti verses 1 to 36 ẹ̀rí ṣùgbọ́n gbà tí ó túmọ̀ àlá yìí Fáráò ní kò burú tó bá rí bẹ́ẹ̀ ní tòótọ́ ìwọ náà láwàá fi ṣe kíni láàfi ṣe olórí nǹkan náà ẹ̀rí ó túmọ̀ àlá yìí ó sì di ògo ńlá sí ayé ẹ̀ ó ní ìwọ náà láàfi ṣe kíni ìwọ náà láàfi ṣe
olórí kan náà dáàdì mọ́mì mi ó nítorí pé ọ̀wọ́n oúnjẹ ní ìlọ́po méje yóò pọ̀ nípò bá tún yá ọ̀wọ́n rẹ̀ yóò tún ṣe kíni ọ̀wọ́n rẹ̀ yóò wá dé ọba ní kò burú ẹ máa lọ káàkiri oko ẹ jẹ́ ká máa ra oúnjẹ káàkiri ẹ jẹ́ á ní ibì kan tá a bá ní ibì kan ẹ jẹ́ nígbà tó ń pọ̀ yìí ẹ máa dá síbẹ̀ ẹ máa dá síbẹ̀ ẹ máa dá síbẹ̀ ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ ìwọ gangan láfi ṣe olórí ó padà jí olórí tá a bá wo 37 rẹ̀ ó padà jí olórí for Genesis 41 37 rẹ̀ ọlọ́run ó rọ̀jò ẹ̀bùn àlá yẹn ó padà rọ̀ di ọrọ̀ fún ó padà di ọrọ̀ fún mọ́mì dáàdì mi ó padà di ọrọ̀ fún Jósẹ́fù nítorí pé kí ni ìyẹn tá a fi fún tá a gbé fún wá láti ọ̀run wá nìyẹn ó padà di ọrọ̀ fún kí ni ohun tẹ́yìn náà fẹ́ bèrè tó lè di ọrọ̀ fún yín irú ẹ̀bùn lẹ fẹ́ bèrè bẹ́ẹ̀ ẹlòmíì sì ní àlá dáàdì mọ́mì ẹlòmíì ọmọ kékeré nínú kò sí ìdílé tí ò sí ọmọ mi ò ní àlá débi pé tó bá ní mọ́mì mi ẹ má jáde lónìí tó bá jáde yóò mú má gbọ́n torí kó lè mọ̀ pé Olúwa ń bẹ pẹ̀lú rẹ̀ yóò ní mo sì sọ fún yín mọ́mì pé ẹ má jáde lónìí a fi fún àwọn ìdílé bẹ́ẹ̀ ṣe wà nínú ìdílé mìíràn nìyẹn ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ ò wá sí pé ọrọ̀ ńlá àti ògo ńlá àti ìtàn ńlá ló tà ní ìdílé wọn yẹn èyí tó yẹ kí wọ́n gbàgbọ́ mọ́ kí wọ́n jọ dá sọ̀bọ̀ kí wọ́n ṣe àtúnṣe rẹ̀ kí wọ́n bọ́ ṣe lè gbé kalẹ̀ débi pé ìdílé wọn yóò padà di ohun tí gbogbo ayé ọmọ sọ pé ẹ já lọ gba ìtumọ̀ àlá nílé lágbájá tí ó sì máa dọ̀rọ̀ tí gbogbo wọn sì máa ní ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n àgbẹnukúkọ́ àti ìwà búburú Ọlọ́run ó lòun dá wa tó nínú òun bàjẹ́ ìgbẹnukú tí ń bẹ nínú àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n fi ṣe wọ́n rò pé àwọn ṣe rádaràda nìyẹn ṣùgbọ́n pé gbogbo wọn wá tà sí náà nǹkan ó padà di ọlọ́rọ̀ májẹ̀mú Ọlọ́run padà ṣẹ tí a bá wo ìwé Genesis yẹn dáadáa májẹ̀mú Ọlọ́run padà ṣẹ nínú ayé Joseph torí pé kíni oúnjẹ ń wá di ọ̀wọ́n káàkiri ìlú lórúkọ Jésù ògo yín yóò tàn dáàdì mọ́mì mi ògo yín yóò tàn tí ẹnikẹ́ni ò ní lè dọ́wọ́ bó torí pé kíni májẹ̀mú Ọlọ́run lẹ gbé lọ́wọ́ ẹni tó bá sì ti gbé májẹ̀mú Ọlọ́run lọ́wọ́ tó mọ Ọlọ́run sì ní òtítọ́ àti òdodo tó ń képe ní ọ̀sán àti ní òru tó Ọlọ́run sì gbóhùn ẹ̀bẹ̀ rẹ̀ kò sí ogun tó lè dojúkọ ogun padà máa di ògo ni gbogbo ètì ẹ̀gàn yẹn yípadà di ògo ńlá ni lórúkọ Jésù ògo àti ẹ̀gàn tí ayé ń wò mọ́ yín yẹn yóò padà di ògo ńlá ni ẹnikẹ́ni kò sì ní lè sọ pé òun rí ẹ̀gàn nínú ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí á gbàdúrà nítorí kí ni ìpín tá a lọ kà dáadáa Ọlọ́run wá jẹ́ kí májẹ̀mú òun wá Jósẹ́fù gan-an torí ara Hébérù ni àwọn Hébérù ni Jósẹ́fù jẹ́ ara Hébérù ni ẹ wá wo ibi tó ti lọ jẹ ní Íjíbítì ó wá lọ jẹ́ olórí àwọn olóúnjẹ débi pé tí ẹnikẹ́ni níbi ọ̀hún oúnjẹ wá wọ́n ìyẹn wá dé káàkiri wọ́n wá ń gbọ́ pé ibẹ̀ nìkan lóúnjẹ wà ẹ̀rí Ọlọ́run ó ṣe fòun rere yín lé yín lọ́wọ́ nù tí ó fòun rere àti ẹ̀tọ́ yín níbi tẹ́ ẹ jókòó sí tẹ́ ẹ ti ń ké pe Ọlọ́run níbi tí ẹ mọ̀mọ̀ yẹn tí ayé mọ̀mọ̀ yín yẹn ibẹ̀ náà Ọlọ́run ó ti gbé ìtànà ògo ńlá fún yín ẹ gbàgbọ́ ibi ìjókòó yín yẹn gangan àwọn akẹ́gàn yẹn wọ́n ṣe kíni wọ́n padà tẹríba ìtẹríba tí ó láàlá yẹn wọ́n padà ṣe kíni wọ́n padà wá bá wọ́n padà wá tẹríba nítorí pé kíni òun wá ń wò wọ́n ẹ̀rí ó wá ń wò wọ́n àwọn ní àbúrò yín yẹn ń kọ́ ìtàn yẹn gbọ̀ngàn ìtàn yẹn pọ̀ ó láàbúrò yín yẹn ń kọ́ wọn lọ́mọ tí kú ti pẹ́ wọn mọ̀ pé náà ni òkú yìí ẹ̀rí lórúkọ Jésù Olúwa yóò tan ògo ńlá sínú ayé yín ẹ jẹ́ á gbàdúrà ibi tí ayé rò pé ọ̀rọ̀ mi takú sí ẹ̀mí mọ́ yẹ sún ayé mi síwájú á porúkọ Jésù ní ìgbà mẹ́ta ẹ̀mí mọ́ ní ìgbà kan tó torí àwọn ẹ̀gbọ́n ọmọ ìyá ẹ̀ rò pé ayé rẹ̀ ti takú nìyẹn wọ́n gbọ́ báwọn ṣe tàṣókò ẹrú ó lè ti bọ́ wọ́n lè ti pa kìnìún lè ti pàjẹ́ ẹranko burúkú lè ti pàjẹ́ wọ́n lè ti tàṣókò ẹrú débi pé nígbà wọ́n ń lọ lójú omi ó ti bọ́ sómi ṣùgbọ́n ń gbà tọrùn bẹ́ẹ̀ ń kọ́ á porúkọ Jésù ní ìgbà mẹ́ta ibi tí ayé rò pé ọ̀rọ̀ mi takú sí yẹn Ọlọ́run sún ayé mi síwájú ẹ̀mí mọ́ sún ayé mi síwájú ẹ̀gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má dẹ̀mú o níbi tí ayé rò pé ọ̀rọ̀ mi takú sí yẹn Ọlọ́run ó yá sún ayé mi síwájú ó yá sún iṣẹ́ mi síwájú ó yá sún ọ̀nà mi síwájú ohun tí ayé mọ̀mọ́ mi yẹn ní orúkọ Jésù Ọlọ́run bá mi sún síwájú ọba àwọn bàbá mi sún síwájú má dọ̀rọ̀ mi ó takú sójú kan náà torí pé kí ni ọ̀rọ̀ Jósẹ́fù ó takú sójú kan náà
mọ́mì dádì ọ̀rọ̀ rẹ̀ ọ̀tá kú sójú kan náà, ibi àwọn ẹ̀gbọ́n rẹ̀ rò pé ibi táwọn tà sí náà ló wà, kò sì wà ń bẹ̀. Ọlọ́run ti ṣe kí ni ó ti sún síwájú májẹ̀mú àti ìlérí tọ́lọ́run fi sínú ayé rẹ̀, èyí tó fi ń hàn tó fi ń ní ẹ̀bùn yẹn, Ọlọ́run padà jó di ọrọ̀ ńlá fún un. A lọ sọ fún Ọlọ́run, ẹ já pẹ̀ mọ́ ní ìgbà kan tó, Olúwa ró ahọ́n mi ní agbára. Ẹ mọ́ ró ahọ́n mi ní agbára, agbára ìtúsílẹ̀ ètè mi náà máa fi sọ̀rọ̀ fún àwọn ènìyàn tí ó sì máa rí bẹ́ẹ̀. Ọlọ́run gbé wọnú ahọ́n mi. Ẹ̀yin lè má jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà débi pé ọmọ sọ pé a ti rọ́mọ mi tó yẹ pé ọmọ sọ pé dádì mi ọmọ ọdún 7 ilé ó jíṣẹ́ fún ẹlòmíràn, ṣùgbọ́n gbà tí ò gbọ́ ẹ wò ó. Ọmọ mìíràn ó sì mọ sọ pé dádì mi wọ́n sì wá gbówó kan fún yín, tó bá ti gbówó wá fún yín lọ́la ẹ yá ara kẹ̀kẹ́ fún wọn. Yóò sì rí pé nìkan kẹlẹ̀ tòótọ́, bóyá iṣẹ́ tó ti ń bèrè lóòótọ́ tó ti pẹ́, wọ́n bá ní wọ́n ti ń pè yín pé kẹ́ ẹ gbàṣẹ́ yẹn nítorí pé kí ni Ọlọ́run mọ̀ọ́mọ̀ ro ahọ́n rẹ̀ lágbára nìyẹn. Ọmọ kékeré ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa gbé agbára ńlá wọ ahọ́n mi, ẹ̀ mọ́ gbé agbára ńlá wọ ahọ́n mi, ọba àwọn bá gbé agbára ńlá wọ ahọ́n mi, Ọlọ́run àwọn Ọlọ́run gbé agbára ńlá wọ ahọ́n mi ní wákàtí wọ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, Olúwa ró ahọ́n mi ní agbára, ó yá gbé agbára ńlá wọ ahọ́n mi, ọba àwọn Olúwa, Olúwa ró ahọ́n mi ní agbára, agbára ìṣẹ́gun ńlá, agbára ìtúsílẹ̀ ńlá ní orúkọ Jésù yá gbé wọ ahọ́n mi. Ẹ mọ̀ pé Jósẹ́fù ní àsọtẹ́lẹ̀ ìran tó ń rí, ó dẹ̀ ń sọ síta, ṣùgbọ́n ó ń gbòdì lára ẹlòmíràn, ó sì tún padà ṣe kíni, ó padà gba ire lára ẹlòmíràn nítorí pé kíni, nípasẹ̀ àlàní tó sọ jáde, ẹ̀rí tó di ó wá dórí. Ọlọ́run májẹ̀mú, Olúwa jogún agbára ńlá fún mi, èyí tó fi sún ayé mi síwájú tí ó fi kúrò ní ipò tí mo wà yìí. Ó yẹ kí ipò yẹn kó ti change, ó yẹ kí ipò yẹn change. Ipò kan ò ṣe máa lò títí, Ọlọ́run sún ayé mi síwájú, má jẹ́ wà ní ipò kan náà mọ́, ó yá fi ògo ńlá tó kún ayé mi ní wákàtí rẹ̀ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, Olúwa sún ayé mi síwájú, má jẹ́ wà ní ipò kan náà mọ́, ipò kan náà ti sú mi, Ọlọ́run ràn mí lọ́wọ́, bàbá ràn mí lọ́wọ́, ọmọ ràn mí lọ́wọ́, ẹ̀mọ́ ràn mí lọ́wọ́. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Wà lọ sọ fún Ọlọ́run, ẹ̀gàn tí ayé ń wò mọ́ yín yẹn, Ọlọ́run ó gbọ́dọ̀ sọ di ògo ni, ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ mọ̀ pé ojú ẹ̀gàn ni wọ́n fi ń wọ ọmọ, ádùmí tí wọ́n máa gbáǹkò, ádùmí tí wọ́n máa gbalẹ̀ ìwọ tó pé kíní kan tí wọ́n máa sọ̀rọ̀ òdì sí, ṣùgbọ́n gbà tí ò bá sọ̀rọ̀ májẹ̀mú Ọlọ́run sì ń yí lórí ẹ̀, ṣùgbọ́n wọn ò rí. Ọlọ́run, ọ̀rọ̀ ẹ̀gàn tí ayé fi ń pe ayé mi yẹn, ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n sọ sínú ayé mi yẹn, ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n fi ń pe ayé mi yẹn, ní wákàtí ọ̀wọ̀ yìí, ó yá sọ di ọ̀rọ̀ ńlá fún mi, ó yá sọ di ọ̀rọ̀ ńlá fún mi, ó yá sọ di ọ̀rọ̀ ńlá fún mi. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, ọ̀rọ̀ ńlá ni mo bèrè fún ẹ̀gàn yẹn ní orúkọ Jésù. Ẹ̀gàn tí ayé fi ń pe ayé mi ní orúkọ Jésù, ó yá sọ di ọ̀rọ̀ ńlá, bàbá sọ di ọ̀rọ̀ ńlá, ẹ̀mọ́ sọ di ọ̀rọ̀ ńlá ní wákàtí, Olúwa yóò sọ di ọ̀rọ̀ ńlá. Dádì mọ́mì kan ló ń wò mí yìí, ẹ̀rí bọ́rọ̀ ọjọ́ yín ṣe rí, ọ̀rọ̀ ẹ̀gàn ni, ọ̀rọ̀ ẹ̀gàn bí tí ẹ wà nìní. Àti mi, ọ̀rọ̀ bíṣọ́ọ̀bù yín bó ṣe rí yẹn, ọ̀rọ̀ ẹ̀gàn àwọn èèyàn ni. Ṣùgbọ́n lónìí Ọlọ́run á dé ayé yín gbà, yóò jẹ́ ẹ̀gàn gbà ló kú ònú ayé yín, yóò pàṣọ ẹ̀gàn di ògo fún yín lónìí. Torí pé kí ni, ọ̀rọ̀ ẹ̀gàn yẹn ti tó gẹ́, èmi náà mọ̀ kó ti sú yín. Ẹ mú wájú sú yẹn, já képe Ọlọ́run ni, já képe Ọlọ́run ní wákàtí. Ọlọ́run pẹ̀ ẹ̀gàn rẹ, ó yá mú ìtìjú mi kúrò, ó yá sọ ẹ̀gàn mi di ògo ńlá, bàbá sọ ẹ̀gàn mi di ògo ńlá, ẹ̀mọ́ sọ ẹ̀gàn mi di ògo ńlá. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù, Ọlọ́run májẹ̀mú, ó yá sọ ẹ̀gàn mi di ògo. Ọmọ lọ́lá, Ọlọ́run májẹ̀mú, ó yá kó sọ ẹ̀gàn yín di ògo. Gbogbo ojú ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run á sọ ẹ̀gàn yín di ògo lónìí. Gbogbo ojú àgàn àti ẹnu ẹ̀gàn tó fi ń pa ayé yín ní orúkọ Jésù, mo ló máa dágbére fún ayé yín. Ẹ̀gàn yín á padà di ògo ńlá ni, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, lá sọ fún ẹ̀rí pé tẹ̀yìn lágbára. Ńgbà tí ọmọ kékeré bá ń sọ àsọtẹ́lẹ̀ tí àwọn ẹ̀gbọ́n ò sì ní ẹ̀bùn, ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ọmọ kékeré ó sì tún bí àwọn ẹ̀gbọ́n nínú. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ipò ìkòtò tí ayé jù mí sí yẹn, ó ní àfà mí jáde. Ẹlòmíì ò mọ̀ pé inú kòtò ni wọ́n ju ògo rẹ̀ sí. Ẹ̀rí tó bá yẹ pé ọmọkùnrin ti kú nínú kànga tí wọ́n kọ́ sọ sí ni, ṣé àwọn pé ògo yìí ò ní padà tàn báyìí?
ògo yẹn ò ní tàn á ti kú tògótògó yẹn. Àmì mú ọba tó wà nípa má jẹ́ kú tògótògó, má jẹ́ kú síwájú ògo mi. Ọlọ́run gbà mí, má jẹ́ kú tògótògó, má jẹ́ kú síwájú ògo mi. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ́ kú tògótògó, má jẹ́ kú síwájú ògo mi, má jẹ́ kú kógo mi tó tàn. Ẹlòmí ògo rẹ̀ nígbà kú tán ni wọ́n tó sọ̀rọ̀ rere sínú ayé rẹ̀. Ẹgbọ́n sọ bá mọ́, má jẹ́ kú tògótògó. Ọlọ́run mú ìtànà ògo mi jẹ́ kó hàn nígbà mo wà láyé. Èmi tí mo lògo ni ó jẹ́ ń jẹ ògo mi. Ẹ jẹ́ sọ fọ́lọ́run bẹ́ẹ̀, èmi tí mo ní ògo ni ó jẹ́ ń jẹ ògo mi. Má jẹ́ kú tògótògó, má jẹ́ kógo mi wọ mi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, lórúkọ Jésù, ògo yín ò ní wọ mi. Mọ́mì dádì ojú tó ń wò mí, ògo yín ò ní wọ mi. Ẹ̀yin tẹ́ ẹ ní ògo ní orúkọ Jésù, ẹ̀yin náà lẹ́ẹ̀ ní ògo yín. Ẹ̀yin tẹ́ ẹ ní ògo yìí, ẹ̀yin náà lẹ́ẹ̀ lò títí dòpin ayé yín. Ògo yín yóò sì tàn títí dòpin ayé yín ni. Ẹ ní kú síwájú ògo yẹn. Ògo yín yóò tàn. Ẹ ní kú tògótògó. Ògo yín yóò bá yín kalẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Á lọ tún sọ fún Ọlọ́run. Àdúrà yẹn kù mẹ́rin, ajá sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa yà mí ya ibi. Yà mí ya ibi. Ibi ni àwọn ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ fún un. Ṣùgbọ́n tí Ọlọ́run ọba wá wà pẹ̀lú rẹ̀ ni, ẹ mọ̀ pé ẹ̀mí rẹ̀ ọba pé gbogbo ibi ènìyàn, àwọn ìkà ènìyàn tí wọ́n wà ní ìhà mi, Ọlọ́run fi àwọn ènìyàn gidi rọ́pò wọn. Bàbá fi àwọn èèyàn gidi rọ́pò àwọn èèyàn ibi tí ń bẹ ní ìhà mi yìí. Gbogbo ìhà mi tí èèyàn ibi kùn yìí, Ọlọ́run yà mí yà wọ́n. Yà mí ya ibi, yà mí ya ìnira. Gbogbo ọwọ́ ibi, ète ibi, ọ̀rọ̀ ibi tó ń sọ sínú ayé mi ó ti tú bẹ́. Ọlọ́run yà mí ya ibi, ó yá fi èèyàn rere rọ́pò àwọn èèyàn ibi nínú ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run yà mí ya ibi. Bàbá yóò yà yín ya ibi lónìí. Gbogbo àwọn èèyàn ibi yẹn ní orúkọ Jésù, èèyàn rere Ọlọ́run á fi rọ́pò wọn. Bẹ́ẹ̀ ni yóò rí, yóò fi èèyàn rere rọ́pò wọn fún yín. Ẹ yẹ fún àánú ní tòótọ́, ṣùgbọ́n yóò gbé àánú dìde fún yín. Èyí tí ó kọjá òye ètè gan, ẹ máa wò pé èmi ló ṣe fún lẹ́ẹ̀mọ̀ wí, èmi ló ṣe yín fún Ọlọ́run lẹ́ẹ̀mọ̀ kọ lórin. Torí pé kí ni Ọlọ́run á kọjú sí yín tààrà ṣe lóore ńlá ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Lórúkọ Jésù, Olúwa yóò yà yín ya ibi. Gbogbo ojú ọkàn tó wò mí, wọn lÓlúwa yóò yà yín ya ibi. Èèyàn rere lọ́lọ́run fi rọ́pò àwọn èèyàn ibi tí ń bẹ ní ìhà yìí. Ní orúkọ Jésù, ògo yóò sì tàn títí dòpin ayé yín ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà mẹ́ta tó pọ̀, ẹ jẹ́ lọ sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa gbóre mi sókè ju ibi tí mo wà yọ. Ojú kan náà ti tó gẹ́. Ipò rere tó gbọ́dọ̀ wọnú ayé yín. Akọ́bìnrin tó parí nì. Ẹ gbọ́dọ̀ tún ní ọpẹ́ ńlá lórí ìrìn àjò ayé yín. Ipò ojú kan yẹn mi ò fẹ́ mọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ yín gbọ́dọ̀ change sí rere. Ọlọ́run mú ọ̀rọ̀ mi change sí rere. Torí ọ̀rọ̀ tó sẹ́fù padà change sí rere. Ọ̀rọ̀ tó sẹ́fù padà change sí rere ni. Torí àwọn ò lérò pé ohun tó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ yẹn ó lè padà ṣẹlẹ̀. Ọlọ́run mú changes rere bá ìrìn àjò ayé mi. Changes ohun rere èyí tí gbogbo èèyàn ó rí, èyí tí àwọn ọ̀tọ̀ ó rí, àti ìdílé ìyá àti ìdílé bàbá àti ìdílé ọkọ àti ìdílé ìyàwó rẹ̀ yẹn gangan dádì mi, èyí tí wọ́n ó rí tó mọ̀ pé changes ayọ̀ ti bá ìrìn àjò rẹ̀. Ọlọ́run fi sínú ayé mi ní wákàtí. Ẹ gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù. Changes rere èyí tí ó wọnú ayé mi, ní ìdílé ọkọ mi, ní ìdílé aya mi, ní ìdílé àwọn ọmọ mi, lórí ayé àwọn ọmọ àti ọmọ ọmọ yín, ní orúkọ Jésù. Olúwa yóò mú wọnú ayé yín. Changes rere ló padà bá Jósẹ́fù, nítorí pé kí ni Ọlọ́run padà mú ẹ̀gàn rẹ̀ padà sọ́ di ògo. Ojú àwọn ẹgbẹ́ ẹ̀ tó padà rí ògo ni. Ògo yín ò ní wọ mi. Mo ní ògo yín ò ní wọ mi mọ́mì. Dádì mi, mo ní ògo yín ò ní wọ mi. Agbára kágbára èyí tí ò rí náà Ọlọ́run alààyè dúró sí, mo ní kò ní ráyè lórí ògo yín. Ẹ rí. Ṣé tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ bá ti tà tó bá yẹ kó ti kú, ǹjẹ́ gbogbo ohun tí wọ́n rìn ní àti ìrìn àjò tí wọ́n rìn ṣé wọ́n lè rí? Kí ló dé tí a máa dojú ogun kọ ọmọ ológo náà? Kí ló dé tí ó jẹ́ pé ọmọ ológo yẹn gangan là ní máa gbàdúrà fún pé kí ògo rẹ̀ kó mọ́ wọ mi? Kí ló dé àsọtìgbà látètè kọ́ṣe àbájọ tó ń bẹ náà ní ìsinyìí? Àwa la sọ fọ́lọ́run pé ògo tí Ọlọ́run tàn sínú ayé àwọn ọmọ mi, ògo tí Ọlọ́run tàn sínú ayé mi, ní orúkọ Jésù, ọ̀tá àti èkèyàn gbọ́dọ̀ lágbára lé lórí. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ògo tí Ọlọ́run tàn sínú ayé mi,
èèyàn bí ò ní ráyè nínú ayé mi, èèyàn bí nínú ayé àwọn ọmọ mi kò ní ráyè ń bẹ̀. Bàbá já ayé mi gbà, ọmọ já ayé mi gbà, ẹ̀mọ́ já ayé mi gbà. Lórúkọ Jésù, Olúwa yóò já ayé àwọn ọmọ ìgbà lé wọn lọ́wọ́. Ògo wọn ò ní wọmi. Gbogbo májẹ̀mú tọ́lọ́run ní wọn ó ṣe nínú ayé yẹn, ẹ̀mí tí máa ń ṣèyàn lórí tí ìdẹ́yìn orógo rẹ̀ lò títí pẹ́, ní orúkọ Jésù, wọn ò ní nínú ayé àwọn ọmọ yín, wọn ò ní ráyè nínú ayé yín náà. Bẹ́ẹ̀ ni wọn ò ní ráyè lórí iṣẹ́ yín, torí ìkà ni wọ́n. Tó bá yẹ pé ẹ̀mí aṣẹ́ni lórí yẹn wọ́n ti fi ṣẹ́fù lórí ni, ṣé ògo yẹn padà tàn? Ṣé wọ́n padà mọ̀ pé ìran wọn ní ìran àwọn ènìyàn yìí bí? Ṣe ọba tó ìṣẹ̀dá rẹ̀ ṣe ní májẹ̀mú àti ìkà àwọn ẹ̀gbọ́n rẹ̀ kò bá borí rẹ̀. Lórúkọ Jésù, májẹ̀mú ìkà àwọn ènìyàn kò ní borí ayé yín. Ọlọ́ládé, májẹ̀mú ìkà àwọn ènìyàn mo ní kò ní borí ayé yín, kò ní borí iṣẹ́ yín. Gbogbo ẹ̀mí tí máa ń lépa ayé ènìyàn fún ibi ní orúkọ Jésù ò ní ráyè nínú ayé yín. Tá a bá rí agbára kábàrẹ̀ tí ò nínú Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀, èyí tó péré ní lórí ayé àti ìrìn àjò ayé yín. Ogun tí wọ́n rò pé ogun yẹn yóò padà di ogun ńlá fún yín ni. Ogun yẹn yóò padà di ogun ńlá èyí tí gbogbo wọn á padà tẹríba lábẹ́ ògo yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Nítorí pé kí ni ẹni tó ń gbé inú mi ju ẹni tó ń gbé inú ayé lọ. Ẹ sọ fún wọn ni, Ọlọ́run májẹ̀mú o, gbogbo ẹ̀mí tó lòun ò ní gbòun ò ní gbà. Ṣé mọ̀ pé ogun yẹn wọn ò bá fi borí ọmọ yẹn, wọn ò bá fi borí rẹ̀. Nítorí pé kí ni tí ogun yẹn bá borí ẹ̀ nínú kànga tí wọ́n gbé dé ni, ṣé mọ̀ pé kò bá borí ẹ̀mí rẹ̀. Ọlọ́ládé, ogun kógun nílé ìyá ńlé bàbá láàárín àwọn ọ̀rẹ́ ní orúkọ Jésù mo ní kò ní borí ayé yín. Tá a bá rí agbára kágbára ọmọlọ́lá èyí tí ò nínú Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀, gbogbo ojú ọkàn tó ń wò mí tí wọ́n wá ń lépa ayé yín kiri, tí wọ́n láwọn fa ayé yín àbí ìrìn àjò ayé yín sẹ́yìn. Ṣé àbúrò wọn bá fa ayé Jósẹ́fù sẹ́yìn nípa pé tẹ́mi rẹ̀ bá pin nítorí àlá tó lá? Ṣé mọ̀ pé wọ́n fa ìrìn àjò ẹ̀ sẹ́yìn nu? Gbogbo ogun tó lòun ò ní gbòun ò ní gbà níbi tá a ti bí níbi iṣẹ́ yín yẹn, ní ọ̀nà yín tẹ̀ ń tọ̀ lọ́wọ́ tí gbogbo ayé mọ̀ yẹn, tó lòun wọn lépa ayé ṣùgbọ́n tẹ̀ lépa ayé rẹ̀ ní orúkọ Ọlọ́run á fi ẹ̀mí ẹ̀ ṣòfò dànù. Nítorí pé kí ni ẹni tó ń gbé inú ayé yìí, tó ń gbé inú ayé wa, ó ju ẹni tó ń gbé inú ayé wọn lọ. Tá a bá rí ibikíbi tí wọ́n ti lọ fẹjọ́ yín sùn fún bí, wọ́n lẹ́rù tí wọ́n bá dì ilé àwọn ni wọ́n forí ara wọn gbé. Bẹ́ẹ̀ ni yóò rí. Àyà ogun abínibí ò bá borí ẹ̀mí rẹ̀, bó ṣe wà káàkiri gbogbo ìdílé nìyẹn, ò ní lè jẹ́jẹ́ rẹ̀ ó lọ kò kàn wọ́n àwọn ènìyàn ibi. Ọmọlọ́wọ́ ní orúkọ Jésù ẹ̀ ò sáré fún ibi. Ọlọ́run májẹ̀mú ni yóò di ayé yín mú. Ẹ tẹ̀síwájú nínú orin eré ńlá ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú ayé yín. Ọlọ́run àwọn ọlọ́run mo ní yóò wà pẹ̀lú ayé yín. Ọba àwọn ọba yóò wà pẹ̀lú ògo ayé yín. Ògo yín kò ní ṣe fọwọ́ kàn mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Àdúrà yẹn kù méjì péré, ẹ já lọ sọ fọ́lọ́run. Ẹ jẹ́ lọ sọ Ọlọ́run, ẹ̀mí ọba tó wọ̀ ní ipá àti agbára, bí àwòtá bí wọ́n bá pógun tí wọ́n pọ́gbọ́n, Ọlọ́run fi mí jẹ olórí wọn. Ọlọ́run padà fi Jósẹ́fù jẹ olórí àwọn ọ̀rẹ́ ni. Ó ní àwọn ènìyàn mi náà ní ènìyàn ìkà wà. Ó wá mọ̀ pé wọ́n ní ará ilé ní ọ̀tá rẹ̀. Ṣó mọ̀ wípé àwọn ẹbí rẹ̀ gan ni yóò jẹ́ ọ̀tá rẹ̀. Lórí òní lò ní ayé yín lórí. Ẹ yá sọ fọ́nà àdúrà méjì tó kù. Ọlọ́run májẹ̀mú yá já ayé mi gbà kó lọ́wọ́ àwọn ọ̀tá. Jésù, àgbàlá Jésù, Ọlọ́run máa yé mi tẹ̀síwájú lójú àwọn ọ̀tá àti ìkà ènìyàn yìí. Ó yá máa yé mi tẹ̀síwájú. Lórúkọ Jésù, Olúwa yóò mú ayé yín tẹ̀síwájú. Mo ní yóò mú iṣẹ́ yín tẹ̀síwájú. Ẹ ní wà lójú kan náà mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ á lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run o, níbi tí ayé rò pé mo takú sí yẹn ó yá. Takú sójú kan náà. Ojú kan náà ò dáa. Ẹ̀gbọ́n bá ṣe ń ta Jósẹ́fù ní àtàbà yẹn. Bẹ́ẹ̀ lọ́lọ́run sì sún ògo ńlá ó sún síwájú fún. Àwọn rò pé ìkà wọn ṣe. Àwọn rò pé àwọn ti ṣe ìkà yẹn. Àwọn ṣe tán. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń tà sí ìtàsọ́nà jù sínú ṣe sún débi ògo rẹ̀ nù. Lórúkọ Jésù, Olúwa sún débi ògo yín. Ọ̀tá rò pé débi ògo yín. Ògo Olúwa wa, àmín 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 lórúkọ ṣe tó tà ní ẹ̀dùn láéláé. Ọba àwọn Olúwa o, Ọlọ́run sún ayé wa. Ìṣẹ̀dá yín ní orúkọ Jésù mo ní kò ní ṣe fọ́kàn fún ẹnikẹ́ni. Ọlọ́run yóò mú ayé tẹ̀síwájú, yóò mú iṣẹ́ yín tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ ó yan Ọlọ́run. Jésù Olúwa wa, àmín.
hallelujah, ògo fún àtóbi jù. Iṣẹ́ bíbélì wa la fẹ́ ṣe nísinsìnyí. Bíbélì wa rèé láti jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́. Ó kù méjì, Ọmọlọ́lá ó jẹ́ sọ pé àwọn wa àti gbúrò wọn náà tó jọ́ mẹ́ta. Ní orúkọ Jésù, Olúwa yóò dì yín mú, yóò di iṣẹ́ ìránṣẹ́ yín mú. Ọba àwọn ọba yóò dì yín mú, yóò di iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní gbèrè tìjú. Ohun mi ò mọ̀ rí lórúkọ Jésù, mo ní kò ní fọ́ sí ẹ̀ ní dẹ́ni ìtanù. Ọlọ́run má jẹ̀mú wà pẹ̀lú wa. Ìbéèrè wa náà ò dé lé o láti jẹ́ pé ká lè jẹ bíbélì o. Wọ́n ní mo sọ̀rọ̀ afọ́jú èyí tí Jésù wòsàn, méjì ni wọ́n. Mo lo Mátíù, mo lò Róòmù. Mátíù kìíní ni mo lò. Ìbéèrè ẹlẹ́kejì, mo sọ ní pópó èyí tí Èlíjà tí ò jẹ́ sí kó lò bo òró rẹ̀ kó gbẹ mọ́ torí ó ń ṣagídí wọn kó wọn àtọmọ òun jẹ́ káwọn sì lọ kú. Ibi ìjà ṣe wọ̀ yẹn, ó dé sílé rẹ̀, ó béèrè omi, fún mi lómi mu, ṣùgbọ́n bá a tún ṣe ohun kékeré kàbọ̀ kí n jẹ, ẹni wò tí ì fún lómi mu tó ń béèrè ká jíjẹ, ṣùgbọ́n ó ní ìdí tọ́lọ́run fẹ́ ràn wá. Kò jẹ́ kó lọ bó òróró obìnrin wọn gbẹ nítorí pé gbogbo gbèsè tó jẹ Ọlọ́run dẹ̀ san. Mo sọ̀rọ̀ nípa opó yẹn. Mo lo First King, mo sì ní ká pè sórí fóònù nọ́mbà mi. Bí àbá sì lè pè ẹjá test ẹ̀ sórí jí kínní àmọ́ tó bá jẹ́ First King wo kí ni mo lò, First King what? Ballot ní àlejò. Tọ́lọ ballot máa ń wu ìwàkíwà ní ìlú yẹn. Ṣùgbọ́n àwọn àlejò yẹn mo lo Genesis wo ni mo lò ní ìjọ náà. Jẹ́ ká wò ó. Èwo ni mo lò níbẹ̀? Mo lo Genesis lè rán wá. Mo ní àpè mi sórí nọ́mbà mi 07057842311. Mo ní ká pè sórí fóònù nọ́mbà mi. Tí a bá ti jẹ́, a ó ṣe kí ni? A ó fún ẹni bá ní kó wá gba bíbélì yẹn. Ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí, mo sọ̀rọ̀ nípa afọ́jú méjì tí Jésù wòsàn. Mo lo Mátíù, mo lo Róòmù. Mo sọ̀rọ̀ nípa opó tí Èlíjà tí ò jẹ́ kí kólòbó rẹ̀ kó gbẹ mọ́ àti ìyẹ̀fun tí ò wọ́n nú ilé rẹ̀ tó san gbogbo gbèsè nìtàn tó tún kù sílẹ̀. Ìbéèrè níbo ni mo lò nínú lọ́ọ̀tì yẹn? Ẹni bá ti mọ̀ ó jẹ bíbélì náà nù, ẹ jẹ́ gbé omi wa. Kí nẹ́tíwọ̀kì yẹn ṣe ń lọ tó ń bọ̀ ká lè ti ṣe ètò iṣẹ́ wa ìtàn, ẹ jẹ́ gbé omi. Orúkọ Jésù, agbára Jésù, agbára gíga Jésù, Ọlọ́run má dẹ̀mú adúpẹ́ àyìn àgbé ọ̀gá. Nítorí akọ̀ mọ́tì kalẹ̀ yẹn létí bẹ́ẹ̀ àrò yóò yá gbọ́ ọpẹ́ wa. Bàbá wa ìrìn àjò omi yìí ó yá sọ Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run má dẹ̀mú gbogbo omi ọ̀nà wọn kó tọ́, ọkàn wọn jẹ́ kó àmín, àmín, àmín lórúkọ Jésù. A lè fi omi wọ́n ibi iṣẹ́ wa. A lè fi wọ́n ibi iṣẹ́ wa. Àwọn ọmọ orúkọ Jésù, ọ̀rọ̀ májẹ̀mú yóò bọ́ sí Jésù. Iṣẹ́ tá a lè lò tá a bá fẹ́ sùn. Iṣẹ́ tá a lè lò tá a bá fẹ́ sùn jẹ́ lọ́wọ́ 70. Ìwé orin Dáfídì 70. Ìwé orin Dáfídì 70. 1 orúkọ Jésù, Ọlọ́run yóò gbó tiwa. Ẹ̀yà kó àtìlọ àwẹ̀ àfáà wa láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní Nàìjíríà. Mo rí ọwọ́ yín lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú. Àwọn ìbílẹ̀ rédíò láti ìlú Ìlọrin nìyẹn. Ọlọ́run má jẹ̀mú á wà pẹ̀lú yín. Nítorí pé kí ni iléeṣẹ́ yẹn ti wà káàkiri nìyẹn. Iléeṣẹ́ ìbílẹ̀ rédíò eléyìí tìjú ẹ sì kó àtìlọ àwẹ̀. Mo ní ká lo ìwé Dáfídì tá a bá fẹ́ sùn, a lè lò nínú ilé, a lè lò ní ibi iṣẹ́ wa. Orin Dáfídì 70 1-3 rẹ̀ ká máa kà tá a bá fẹ́ sùn tàbí tá a bá fẹ́ wà ní ibi iṣẹ́ wa ká máa lò ó. Lórúkọ Ọlọ́run alààyè, Ọlọ́run àwa ní ìṣẹ́gun ńlá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ojú Ọmọlọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ayé yín. Ọlọ́ládé, mo dúpẹ́ àti àfà láti ìlú Ọ̀ṣun lọ́hùn, Abíọ́lá. Ọlọ́run á dúró ti ẹ̀yin náà. Lórúkọ Jésù, a ò ní gbèrè tìjú. Adọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká kan mọ́. Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyìn àgbà. Nítorí tó ṣe ń dánù bàbá máa sì wá lọ. Ọ̀sẹ̀ tó wà tèmi àtẹ̀yìn ká má dòkú, ká má ti dòkú, ká má fẹ́ dòkú kó tó tójọ́ náà. Ọlọ́run má jẹ̀mú kó dì wá mú, ọkàn wa kó balẹ̀, ká lè yìn títí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.
orin Dáfídì 71-3 orin Dáfídì 71-3 ẹ̀yọ́ ni wọ́n lè lò nínú ilé jọjọ